kí ni view mi lérí ọ̀tẹ́ ń lọ lérí ọ̀rọ̀ owó kùnà àlejò owó kùnà àwọn àfáà tí wọ́n máa gbà lójú agbo. Wọ́n béèrè lọ́wọ́ àfáà kan, wọ́n ní kò sí tí jẹ́bẹ̀ nínú ṣẹ̀ríà nínú Islam. Ní tí mo kàn fẹ́ view mi tí mo fẹ́ sọ ń bẹ̀ ni pé sẹ́rí ìmọ̀ ọkọjá tẹnìkan wallahi lazim tí ẹ bá pàpè mọ́ra pé mo mọ̀ nǹkan irú wọn ni máa tẹ́jú irú wọn ni máa káàbùdù. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ló fi sọ pé idha ra'aytumul mutawadi'in fatawadu lahu. Tẹ́ bá rẹ̀ ń tọ́ mọ̀ nǹkan tó tún wá ní tẹríba tí ń fi làákàyè sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ pẹ̀lú làákàyè. Wa idha ra'aytum minkum mutakabbirin tẹ́ bá tí wá rọ́ ní gbéraga tọ́lọ̀ sọ fún apó wala yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a. Pé èèyàn lè nímọ̀ tán tẹ́ bá ti rẹ́ ní onígbéraga tí ń wú sí tọ́ bá mọ̀. Ànábì ní fatakabbaru alayhi ẹjọ́ yẹ pé ọ̀n kọjá rẹ̀ sì gbéraga sóun náà. Sẹ́rí kẹsẹ̀ pé bọ́yá àwọn ẹlòmíràn ọmọ kéwú àmọ́ àkọ́kọ́ ni pé wọn tẹ̀lé àwọn ṣùrútù táwọn fi dájọ́ fàtíwá. Wọ́n ní la yufta ala takabbur ní ẹ bá bẹ̀rẹ̀ question kan lọ́wọ́ yẹn ní ẹ fi gbéraga máa dáhùn question kọ́kà sọ sangiliti láì ní sẹ́rí nínú Al-Qur'an láì ní sẹ́rí nínú hadith. Èèyàn máa ń káàbùkù bẹ́ẹ̀ lójú agbo, èèyàn máa ń káàbùkù bẹ́ẹ̀ nínú mẹ́wọ̀n tó bá mọ̀. Wọ́n tó ń gbé yẹwà wọ́n sọ pé la yufta ala al-hawa èèyàn fi ìfẹ́ inú tó bá pílísì ààrẹ láì ṣe pé báyá ó rí kíní yẹ̀rí fún láti inú Al-Qur'an àti hadith ọkàn dá pẹ̀lú ìfẹ́ inú wọn fi dájọ́ kò sí tí wọ́n máa fi wọn ìmọ̀. Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọjọ́ yẹwà wọn kò sí tó máa fi mọ ìmọ̀ tó sì máa fi wọn tó ju ẹ̀kọ́ àti bí yẹn bá ti ń pèsèntì ẹ̀ lọ. Alákọ̀ọ́kọ́ ni pé kí ni wọ́n pè ní owó kùnà àlejò. Tábà wọnú Al-Qur'an ọ̀pọ̀ káàkiri ìkùnà àlejò fún àwọn àfá ǹjẹ́ sọ́dá nínú Islam àbí kò dá. Ànàtọ̀ wà ń yà tábà fẹ́ ṣe ìkùnà àlejò àwọn àfá ìtọ́ yẹ kí fátíwọ̀ rẹ̀ wà náà ni pé ìtí kálukú bá kápá láti fi tán àfá lé. Torí pé àfá àtàpè wáyẹn àwọn náà èèyàn náà làwọn náà bọ̀ afẹ́pẹ́ ikramul Qur'an afẹ́pẹ́ Al-Qur'an nílá rẹ̀ torí kò wá rojọ́ bí ìgbà téèyàn gbé iṣẹ́ ọ́fíìsì kan wá sọ́dọ̀ yẹn ni sọ́tí yé máa ní kọ̀ wá sí kíni o ẹni tó lè rojọ́ ní àdúgbò ẹni tó lè rojọ́ mú ní èèyàn tó fẹ́ báyìí rojọ́ kọ́lẹ̀ bí wá ẹni tó fẹ́ ka Al-Qur'an fún òun náà sì ká lọ́fẹ̀ẹ́ kò ké lọ́fẹ̀ẹ́. Kọ̀ wá sí tó burú ń bí ká ṣe ikramul Qur'an ká pọ́n Al-Qur'an lè fi ṣàṣíyàtẹ̀ wáàsì lára àpàtọ́ fẹ́ sí wáàsì Qur'an la pọ́n lé kìí sóhun. Àkọ́kọ́ nù. Ẹlẹ́kẹ̀jì wọ́n ní àwọn ṣe ikramul ilm àwọn pọ́n ìmọ̀lé. Arábítà fi mọ́ pé ìfẹ́ nú làwọn kan fi ṣe fátíwá nù o. Ìmọ̀ tẹ̀ má dààmú ara ẹni òní kéèyàn wọn sọ pé wọ́n sàfẹ́ da ọ́nà gbogbo àwọn bàbá wa yìí nùnùnùnùnù kò sọ́nà kankan ká bàbá kan ní tí ọba ti bá Al-Qur'an àti àdìsàn náà bá hàn mọ́ bọ̀ ká pa àlejò lé ọwọ́ ní Al-Qur'an ọwọ́ ní hadith tó ti yé bá ní. Ikramul ilm ẹni tá a pè wáyìí ìmọ̀lá fẹ́ pẹ́lẹ́ rẹ̀ èèyàn máa pọ́n knowledge lé kọ́dà lọ́dọ̀ àwọn ilé ìbò lọ́dọ̀ àwọn tó kàwé èèyàn ẹni tó bá mọ̀ nǹkan jù yín lọ ẹ pọ́nlé ẹ fún ní ọ̀nà rẹ̀ ẹni tó bímọ tó fẹ́ sọ́kọ mọ́ àbí ó lè sọ́kọ ọmọ ṣe kó ti gbé ọkọ ọmọ jáde fúnra rẹ̀ ní súnà ibo lè sọ́kọ fúnra rẹ̀ ọwọ́ pe àwọn àfọwọ́ àṣẹ bí wọ́n wá láti ilé ni kò sí nǹkan kan tó burú ń bẹ́ẹ̀ nínú ṣẹ̀ríà ikramul ilm kéèyàn pọ́n ìmọ̀lé pé àwọn náà sàfi wàhálà kan náà lòun náà ṣe tó fi pọ́n ìmọ̀lé. Kátó wá ní ẹlẹ́kẹta rẹ̀ nínú tá a jogún látọ̀dọ̀
Nabi Ibrahim alayhi salatu wassalam tí Islam náà ti fẹsẹ̀ rẹ̀ ikram dọ̀ì káwá pọ́n àlejò ẹ̀ gangan lé. Ìwà ńlá mọ́lẹ̀ kan kiri ti pé kò sí jíjẹ́ owó kò náà èyàn ti ṣàbòsí. Àbòsí ni pé innal munafiqina fi darkil asfali minan nar. Ìwà munafiki ìwà ìdá àfà gidi kan yẹn irú ẹ̀ láti bọ̀ tán. Alákọ̀ọ́kọ́ tí ẹ bá sọ pé kò sí jíjẹ́ owó kò náà kò ti sí jíjẹ́ owó kò náà èyí tí èèyàn lè sọ ni pé kò sí ìfinijẹ ní pé èyí báyìí lè wá fún mi nínú kò náà àmọ́ ká kó àlejò lálejò ló ń jẹ àbí lówó ibi ẹgbẹ́ wá láti ibì kan kò sí iṣẹ́ tọ́lọ́run bẹ́ẹ̀ tí èèyàn nígbẹ̀sán rẹ̀ tí ò tó wá sọ pé ká má gba owó ẹ̀ kí ẹ má gba ájíwù rẹ̀ bí ìgbà téèyàn lọ ní tajà ibi tẹ́ ti sọ ó ní pé mo rí ẹnìkan ní Alikima yunifásitì alùsùnà ni òun náà ń gé sókòtò òun náà ń pèrè ní alùsùnà wallahi lẹ́sìn la yóò ṣe ara rẹ̀ bá àtẹ mo fi ọ̀rọ̀ tí o ṣe pè jẹ́rìí lọ mo fi jẹ́rìí sí alùsùnà mo tó kéyìn ẹ̀ dáadáa pàpẹ́ ẹ wọ́n sọ ó ní wallahi láti ìjòkó ti mímọ̀ tá ń jòkó ti mímọ̀ àti wàhálà tá ń ṣe fún mímọ̀ yìí wallahi wàhálà yẹn pọ̀ àwọn ìlú lọrin gẹ́gẹ́ bí ìlú lọrin ta ṣe wáwà yìí wọn ọ̀hún mọ ìyà pọ́nlé mímọ̀ àfijọ́ èmi ọmọ pé wọ́n máa èmi ọmọ pé àpọ́nlé máa wà tó wà níjọ́ tí wọ́n gbé mi lọ háìpọ̀ kan ní Èkó yàtọ̀ fún hòtẹ́ẹ̀lì tó gbé mi sí kọmíṣẹ̀ pé wọ́n ní wọ́n pè mí wọn wá tí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àtàbà tó gbé wọn wá ó ní òun bẹ̀rẹ̀ kọ́ mọ wáyé bẹ̀ ní ẹ̀kọ́ kan lóṣooṣù èmi ò ní pa ìyàwó kò ní pa àwọn ọmọ wọn tẹ́jẹ́ sí pé ẹni tó bá dáhùn gbẹ̀ sí tí ṣòkòtò rẹ̀ kéré tó bá lójú àgbòtọ́ ní ẹmọ́ ìnáwó kankan wọ́n ti fún wọn lówó wọn gẹ́gẹ́ àìsí agbára transaction owó ká transfer àbí ká fún ẹ̀ mọ́ọ̀kì tí ò sí lọ́wọ́ àwọn àáfà tí ó ń pera ló ń súnfí àtàwọn àáfà kínní ni à ń gbọ́ òkú náà lè jẹ gbà lọ́dọ̀ bàbá ọlọ́mọ ìgbà lọ́dọ̀ akínní káwọn yóò fi kún àwọn àlùsùn náà wọ́n kó ní wọn ní ọ̀nà tó jẹ́ ìkìrámù rọ̀smí lọ́nà tẹ́ mọ̀ pé yes wọ́n kó ní wọn inú kọ́ jẹ́ transfer àbí kí wọ́n gba envelope tó jẹ́ envelope gidi ẹ̀ẹ̀kan ní máa rí wọ́n máa sowó lọ́fọ̀ kí wọ́n máa ná ipe ẹ̀yà èmi fi 200 nílẹ̀ ẹnìkan fi 100 naira lẹ̀ èmi fi 500 nílẹ̀ káàkiri ti gba owó rẹ̀ kí ló dé ìwé sòótọ́ kò sí àkọ́ kan tí wọ́n invite wọn lọ bí ẹ bá invite ẹ̀ tó dájọ́ yìí ipe kò sí tí wọ́n pè ní owó kò ní tó bá invite wà lọ ní kéé lọ lásán ju sáàfà kò ní wà lọ ní lásán kò sí ní pàṣẹ lọ ní lásán tíìbù rẹ̀ lásán wọ́n rẹ̀ kó sí mọ́tò ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n tún fi owó kò kò ní jẹ́ tí ọmọ jẹ́ dámọ̀ announce níta gbogbo ní pé ọ̀yá èrò lẹ́yìn fẹ́ fún àbá èrò lẹ́yìn fẹ́ fún àbá no ọ̀nà báwọn alákọ̀wé tí mo ṣe lọ́nà làjú inú kọ́ jẹ́ transfer tó gbélé wọn lọ́wọ́ kọ́ possible kákọ́ nìkúránì ní falan tajida li sunnatillahi tabdila walan tajida li sunnatillahi tahwila òfin kákọ́nù yìí ọwọ́ náà Quran ẹ máa gbọ́ ìkìrámù dọ́ ìfìfìlì Quran kákún àlejò lé ọwọ́ náà Quran wọ ìkìrámù dọ́ ìfìfìlì hadith ọwọ́ náà hadith Ànábì Muhammad àgàgà ń ta tó wá jogún lọ́tọ̀dọ̀ babaláwa Ànábì Ibrahim lójú ẹ̀ máa sọ pé tẹ́nìkan bá ń ríra rẹ̀ pé tí mo bá dájọ́ ẹnìkan bọ̀rọ̀ dá aláìmọ̀ kan ní máa ṣe bẹ́ẹ̀ oníbẹ̀rẹ̀bẹ̀rẹ̀ ní máa ṣe bẹ́ẹ̀ irú question tó bá bẹ̀rẹ̀ irú question yẹ́ ṣe gbọ́dọ̀ fi ìlàkà ìsì kí ló takò nínú Islam kí ni tó bà Islam jẹ́ nínú ẹ̀ ibi àfa abẹ́bẹ̀rẹ̀ ìfàtúwà kan lọ́yìn kí ni ìdájọ́ ìkònà tó bá ní kò sínú Islam wọ́n sọ fún àpé kò sí jíjẹ́ ìkìrámù nù àbí àwọn ènìyàn lẹ́kọ̀ọ́ ibi ọtí máa ń gbé ọ̀rọ̀ kalẹ̀ ni ló já máa sọ wípé àwọn tí wọ́n sọ yìí a lọ prógámù ẹnìkan olóṣèlú ni wọ́n wá ní níbẹ̀ àti ẹ̀ka Quran ni ẹ̀ka Quran àti ẹ̀ẹ́sẹ̀ mọ́lú Ànábì
Muhammad ẹsẹ̀ àti ẹsẹ̀ askaru nàbí zikirullahi ni ẹsẹ̀ ẹ̀sọ́ yìí ni ẹgbà owó yìí tí ọkọ muwari ẹ̀sọ́ kò sí pé báyọ̀ wọn nínú àkàn ẹni yìí mọ̀lẹ́bìrì ọ̀nà náà kan lójú àgbò yẹn wọ́n sì parí programu ní ìyá 2020 lọ́rọ̀ tí ń sọ yìí wọ́n sì parí programu àwọn àfá mélòó ni wọ́n ní àwọn àfá mọ́kànlá ni wọ́n àwọn ọmọ kéwú mélòó ni wọ́n ní àwọn àfá kọ̀ọ̀kan ọ̀kan mú ọmọ kéwú wọ́n sà di ọmọ kéwú ẹnì kọ̀ọ̀kan kò pé ẹ sọ pé àwọn ọmọ kéwú márùn wọ́n fún àfá kọ̀ọ̀kan ọ̀kan ní 20,000 wọ́n sì fún àwọn àfá ní 13,000 ṣé ẹ máa pé ẹni tó ṣe programu yìí tí ọba wọn lè ṣàlàyé fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí àwọn sọ pé àwọn àfá àtọwọ́ ìlọ dá púpọ̀ kọ́nà àwọn òbí stọ́pù wa wọn ò dààmú wa wọn ò bẹ́ẹ̀ ní ẹni tó ní ìnáwó ti sán lọ́nà rọ̀ sí ní etí àwọn alùsùn náà yẹn ń ṣe nìyẹn ọ̀nà tí wọ́n ti gbà owó nìyẹn wọ́n máa pẹ́lẹ́ láàrin ara wọn ò ní gbé ẹnìkan wá láàfáà kó kàwọn kó wá látẹ̀kọ́ kó sì máa lọ bẹ́ẹ̀ lẹ́à wọ́n máa pẹ́lẹ́ kí ni tó yẹ pé dẹ́ ń ṣe máa ṣàbòsí fáráyé gbogbo dáwà tí àbòsí bá ti wà nù rẹ̀ kò lè nínàjà kò lè láṣeyọrí ìdọ̀tí àwọn àfáà tí wọn kábà jíde sọ pé wọ́n bọ̀ wá prógrámù ẹ̀ ilẹ̀ pè ní o bọ̀ epo náà làwọn náà ṣàfihàn kérésìmọ́tò kíní ni àwọn náà ṣàgbé wa ẹ̀dàkùn ẹgbà pọ̀ padà àtà ẹ̀bá pọ̀ wọn lébẹ̀ kọ́ padà sílẹ̀ dùnú bẹ́ẹ̀ wọ́n ní ìmọ̀ ẹ̀pọ̀ Kùránì lé lára ẹnu ṣé kò sí ti jẹ́ ká pàrọ̀ Kùránì lẹ́nu Islam kò sí ti jẹ́ ká pọ́n ìmọ̀lẹ́ nínú Islam kò sí ti jẹ́ ká pọ́n àlejò nínú Islam ó ní tó parí sínú tẹ̀rẹ̀kì ìgbẹ́ gbó kò náà lè jẹ́ kó náà wọ̀n ìbẹ́ yìí náà ń gbà á ìdí yẹn bá ń ṣe tí ọba lè sọ síta tó wọ́n sọ nǹkan míì Kùránì sọ kó ṣépè nínú wọn bẹ́ẹ̀ ẹ má já máa fa mo sọ fún apẹ́ gbogbo ẹni tó bá ti fẹ́ máa dájọ́ ìgbéraga ìmọ̀ yìí Kùránì sọ pé wẹ̀sẹ̀ àdúrà ká àmì òru àbí kul min amri rabbi wa ma utitu min al-ilmi illa qalila wa ma utitu min al-ilmi illa qalila lókè wọn sọ pé gbogbo ẹni tó bá ti ìgbéraga síwájú láti fi dé bá tiwa aláì kò ní ní nàìjà yóò máa tẹsẹ̀ bọ́sẹ̀ èrò kan lè dé níbi tí mo dé lónìí kọ́kọ́ sọ̀rọ̀ sáájú tí wọ́n ti máa lọ bẹ́ẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ pé mo ní àǹtàtà ni wọ́n Kùránì wo ló kà tó ju tí ń bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lọ hadith Ànábì wo lọ tó ká tọ́ka sọ̀rọ̀ ìtàbí tí mo ti dábàá tó wá ẹ sọ àwọn ọmọlẹ́yìn yìí nù torí àwọn ọmọ fẹ̀mí sí tó wọ́n wá fi wù ẹ̀dẹ́ ìlẹ́kọ̀ọ́ sẹ́lómi ìta bẹ́ẹ̀ ni ẹ̀ ń gbowó wọn jẹ́ ìfẹ́tì sí ẹ̀ ń lọ Ṣakí ni ẹ̀ ń lọ Ògbómọ̀ṣọ́ ni ẹ̀ ń lọ Ìlọrin ni bẹ́ẹ̀ àwọn ẹni wọn bọ̀ ọ̀gọ̀ kéwì wọ́n kú dé wọ́n ìfẹ́tì wọn láti lé yín tẹ́ fìyàwó lẹ̀ tẹ́ fọmọ lẹ̀ kó sì ní ẹ máa padà sílé bẹ́ẹ̀ kí ló dé dá máa ṣàbòsí lọ́jọ́ ìwọ̀n sọ pé ẹ̀rọ mi ẹ̀mí ọ̀hún sí wàhálà dáwà yọ parẹ́ sójú ọ̀nà yọ wà lọ́tẹ̀ wá ní lórí pàkàkà fún nígbà tó ti fi àbòsí sínú dáwà rẹ̀. ẹ̀kejì ó ní pé ẹ̀yẹn lẹ́kọ̀ọ́ a rí nínú àwọn tí wọ́n jáde ní Saudiya àwọn mímbẹ́ tó jẹ́ mọ̀bọ́ns tó pé àwọn ni wọ́n gbé wọn wá sí ìlú yìí ipá yà máa lọ́lú rẹ̀ máa dájọ́ níbo ni wọ́n ti fẹ́ máa ṣiṣẹ́ ọba fẹ́ máa ṣiṣẹ́ nínú dáwà ló fẹ́ máa bá lọ ẹlòmí ọ̀sọ̀ pé ní ó dáwà ló fẹ́ máa lọ lè ṣe wáṣí fún yẹn ẹlòmí ọ̀sọ̀ pé òun fẹ́ máa lọ jámíà ni ẹ bẹ̀rẹ̀ pé ṣé ibi ọ́fíìsì tẹ́ ń lọ òun ṣẹ̀ gbowó oṣù ń bẹ́ẹ̀ tẹ́ ẹ bá wá sọ pé wàhálà ṣẹ́tẹ̀ ń ṣe ni wọ́n ṣe fún yẹn apá tó náà wá kéwú tó náà lọ bí wáṣí sọ́fẹ́ lókè àgbéyẹn tó fi ìyàwó rẹ̀ lọ tó fọmọ rẹ̀ lẹ̀ tó fi gbogbo dúkìá rẹ̀ tó wá kọ́nu mọ́tò ṣé kò ti fi ẹ̀mí rẹ̀ wéwu ntí ẹlẹ́kọ̀ọ́jọ́ bá dáa àmọ́ dáwọ́ kò náà àmọ́ nítọ̀ wà áyíyá pé tó bá wù káàdì lágbára ni kése ìjìbà àríyá kése dandan pé owó rẹ̀ yóò tó tún mú sí wá ọmọ wa lọ lè jẹ gbèsè àbíkẹ́ máa wá pé àwọn èèyàn sí tó ẹgbẹ́ sọ nítorí kò sí ní ẹgbẹ́ sí láyé tí àdálẹ̀ ní òfin tí ò ní positive tí ò ní negative tí ò ní záyà tí ò ní bẹ́ẹ̀ tó bá lé bẹ́ẹ̀ ní kéèyàn sọ àmọ́ kéèyàn sọ pé kò sí jíjẹ́ owó kò nà tó ń gbà á
ìtumọ̀ tó tún jẹ́ kọmọ kì ju tàwọn àfáàtọ́ parí ọ̀tà ilẹ̀ ó sì ń sàbòsí ẹni tó gbé ẹnìkan lọ́bí ọ̀rọ̀ mímọ́ o sọ̀rọ̀ fún wa pẹ̀lú mímọ́ mú hadith wa mú kíní wá fún wa àlọ́kọ̀ àrùn tó sọ fún àwọn sàhábà ridwanullahi alayhi pé ẹ má fi àdúrà yìí ẹ má fi wé tàní Muhammad sallallahu alayhi wa sallam tó gbà mí lọ́gbọ̀ yìí ọwọ́ ní al-ulama warasatul anbiya ànẹ́bí ọ̀rọ̀ wọn wá jogún aṣọ wọn wá jogún fìlà ìtọ́jogún láwọn àfá ìtọ́jogún lọ́dọ̀ ànẹ́bí ọ̀rọ̀ náà ní Al-Qur'an wọ́n wá jogún sínú Al-Qur'an wọ́n mójútó Al-Qur'an wọ́n tẹ̀lé tànẹ́bí Muhammad wọ́n kọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ kí ẹnìkan wá kọ́ wá lóun ní ìṣù kankan lérí ìgbésí ayé wọn ẹ bá wọn gbé ọlọ́run kẹ́ni wọ́n wá fún lówó ìpè ẹgbà ṣé ẹ máa sọ pé kò sí inú sílẹ̀ à sáwọn tó wà medical doctor ni kọ́nà ẹ̀ ṣe surgery ṣe ní sanwó anything knowledge ìmọ̀ló ti wọ́ fẹ́ dé kátó wá ní ẹfẹ́ pa Al-Qur'an ní lára èèyàn ni kéèyàn má pa Al-Qur'an ó kọ́ náà bí àwa gbọ́ yé ó sì gbọ́wọ́ sáwọn ti ṣe bí ọpọlọ tó ń lò yẹ àyè wọn fi ń kọ́ lówó rẹ̀ kí ló tọ́ fẹ́ máa da alákàyà àwọn ọmọ yìí kọ́ máa da alákàyà àwọn ọmọ kéwú sí èmi ìyẹn dájọ́ pẹ̀lú ìfẹ́nu ìyẹn dájọ́ pẹ̀lú ìgbéraga ìyẹn dájọ́ pẹ̀lú fàáyì ìyẹn ṣe dájọ́ sangi láì ní mẹ́rin wá lára ọ̀rọ̀ àdàlísì ọba fẹ́ ṣe bàtúwà fún wa so ti wà lọ́jà máa sọ wípé lábẹ́ tí ẹ̀ bá gbé ìgbéraga mú tí ẹ̀ bá sì gba ìfẹ́ mú ìmọ̀ ba ìmọ̀ jẹ́ta láyọ̀ máa gba akọrin yìí wá mọ́ nímọ̀ àwọn àní ìmọ̀ ṣètọ́ ní eléyìí ò lo ìmọ̀ tó ń lo. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.